gẹ́gẹ́ bá ṣe ń sọ láti last week ojú ti owó kan tó bá jẹ́ pé ojú ò ti owó kò yẹ kí bàbá mi lò rárá ó yẹ kó jẹ́ pé tó yẹ pé tó máa dìde kó máa ta kébékébé bọ̀ adúpẹ́ fọ́nà tí ó já lórí wúwà láti ilé Ọlọ́run pé báwo ló ṣe kí lórí kó ti ṣe lórí. And then bàbá mi jẹ́ ẹnìkan tó yẹ pé nínú òṣèré ní tíátà gan àwọn tí wọ́n pọ̀ pé kí wọ́n mọ ipa tí wọ́n kó ní ibiṣẹ́ tíátà bẹ́ẹ̀ náà ní láàrin and then ní inú ẹbí náà ó ní ìkọ̀kọ̀ tí àwa gan palẹ̀ mọ́ tí a fẹ́ ṣe fún ọkọ̀ sí wọ́n fẹ́ jẹ oyè baálẹ̀ ìwà tó jẹ́ ti àbùsá alábùsá bọ̀ tí ọlọ́jọ́ fi gbé ní àdúrà tí mo máa gbà yìí pé kọ́lọ̀ bá mi tó wọn sí afẹ́fẹ́ ni gbogbo àṣìṣe wọn kọ́lọ̀ bá mi parí kọ́wọ́ láti dáadáa fún ọdún ṣe nílé ayé kọ́lọ̀ bá mi parí ṣe. ní dọ́gbọ́n tí ẹ bá jọ wà àwọn nǹkan wo ni wọ́n ṣe tẹ́ pé ó padà wá ń ṣàǹfààní fún bí wọ́n jágbe mọ́ yín ni o àbí wọ́n sọ nínú ètò ní gently àbáyọsà ẹ̀ so. bá mi fà kàn jáde mọ́ mi bóyá bẹ́ẹ̀ tí mo jẹ́ last daughter mo máa ń yọ̀ nínú gbogbo family everybody náà torí ẹ̀ even nínú family ọ̀ máa ń pè mí ní English because èmi ni mo máa ń yọ̀ jù bàbá mi ò pariwo mọ́ mi àìkà bẹ́ẹ̀ wọ́n á yà fi ẹ̀rín wọ́n á fi sọ pé nítorí ẹ̀ ṣe tán bọ̀ mi ìrò bí bàbá mi ò jáde mọ́ mi rí. so kí nìkan tí ẹ wá nífẹ̀ẹ́ jù tẹ́ pé ẹ kọ́ lára wọn ni mo ń sọ. tí mo kọ́ lára wọn pé iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tíátà àti kékeré ló ti mú mi tí mo ti máa sọ pé mi náà máa ṣe but you always be like no you cannot do it you must be an entrepreneur you must do this all this and I always be like bàbá iṣẹ́ tó wù mí lélẹ̀ and ìgbà tí mo padà join mi ò sọ fún wọn pé mo ti join tíátà o mi ò sọ fún wọn pé mo ti join tíátà èmi àsán commit ní location ọjọ́ yẹn ni it was like what are you doing here bàbá mi yẹ sí ẹ wọ́n but you told me you were in school ọjọ́ tí wọ́n á bí náà nìyẹn so and ìbẹ̀rẹ̀ náà ló dẹ̀ ti tán ẹsẹ̀kẹsẹ̀ náà dẹ̀ ti pè mí you know I've been building this name before you were born but thank God and after iṣẹ́ nìyẹn gan ó ṣẹ̀ṣẹ̀ jáde ní last week which is the week that he died so which is iṣẹ́ ọkọ tèmi àti wọn jọ máa ṣe náà nìyẹn àti pẹ̀lú Ọlọ́run. ẹ ṣe kí ló gbọ́ ẹlẹ́kùn sí. Olamide Aisha. Ìkànnì Jígí Alára 16 bàbá